Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti rọ àwọn gómìnà lórílẹ̀-èdè yìí sókè láti mú ìgbáyégbádùn àwọn ọmọ Nàìjíríà lọ́kùnkúndùn nípa níná owó sí ìpèsè iná ọba ní ìgbèríko, pípèsè àwọn ẹ̀rọ fún lílò fún iṣẹ́ ọ̀gbìn, pípèsè àwọn ohun amáyédẹrùn àti fífi òpin sí ìṣẹ́ àtòṣì. Ó ní ètò ọrọ̀ ajé wa ti ń tẹ̀síwájú, nítorí náà ìdàgbàsókè gbọ́dọ̀ dé àwọn ìgbèríko gbogbo. Owó epo bẹntiróòlù tuntun gbéni sókè báyìí pẹ̀lú bí àwọn alágbàtà epo ṣe ń yí owó sókè lára ẹ̀rọ tó ń ta epo gbogbo. Àìbalẹ̀ ọkàn ti wà báyìí pẹ̀lú bí ilé-iṣẹ́ ìfọpo Dangote ṣe dá epo bẹntiróòlù ní ṣíṣe dúró. Ààrẹ Tinubu ti fi ọdún kan kún iye ọdún tí ọ̀gá àgbà pátápátá fún àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro CG Adeniyi yóò lò nípò. Ìjọba àpapọ̀ ti ṣe ohun táwọn òṣìṣẹ́ elétò ìlera ń béèrè fún pẹ̀lú bó ṣe gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ rẹ̀ lórí owó àwọn nọ́ọ̀sì láwọn ilé-iṣẹ́ tìjọba. Wàhálà òṣèlú ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú bí àgbà òṣèlú kan ní ìpínlẹ̀ Gombe, Nafiu Bala ṣe kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí alága fìdíhẹ́ ẹgbẹ́ náà. Dino Melaye ti kọ̀wé finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ó ní ẹgbẹ́ ọ̀hún kò ní ohunkóhun tó ní ìtumọ̀ láti ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio, ìyẹn Sir Kenny Okolugo ti sọ̀rọ̀ o. Ó ní Natasha ń ṣe gbogbo ohun tó ń ṣe láti fi ṣe àwọn aráàlú lọ́nà lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ àti láti wá ojú rere ilé ìgbìmọ̀ asòfin àgbà ni. Àgbà òṣèlú kan nínú ẹgbẹ́ òṣèlú APC Joe Igbokwe ti sọ̀rọ̀ o, tó sì fa kòmú òkun yọ. Ó ní ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó ń ṣẹlẹ̀ àti ètò ààbò tí kò dára lápá gúúsù ìlà oòrùn kì í ṣàwọn Fúlàní darandaran ló wà nídìí ẹ̀. Ó ní àwọn ẹ̀yà Ìgbò náà ló ń gbógun ti ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.